lọ́dún 2027 Tinubu la máa dìbò fún, ẹgbẹ́ Àrẹwà kan ló sọ bẹ́ẹ̀. Ẹgbẹ́ àwọn ọ̀dọ́ kan lókè ọya tí wọ́n ń pè ní the Arewa Progressive Forum for Good Governance APFGG ti sọ pé kò sẹ́ni náà tó lè dí àwọn lọ́wọ́ láti má ṣe dìbò fún ààrẹ orílẹ̀-èdè yìí, ààrẹ Bọ́lá Ahmed Tinubu, nínú ìbò ààrẹ tó máa wáyé lọ́dún 2027. Kódà wọ́n ní ọ̀gbẹ́ni Bashir El-Rufai tí í ṣe ọmọ gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀, Alhaji El-Rufai àtàwọn ìsọ̀ǹgbé rẹ̀ gbogbo kò lè dí àwọn lọ́wọ́ láti má ṣe dìbò fún Tinubu lásìkò ìbò náà. Àìpẹ́ yìí ni ọ̀gbẹ́ni Bashir El-Rufai sọ lórí ẹ̀rọ ayélujára rẹ̀ pé pẹ̀lú bí ààrẹ Tinubu àti gómìnà ìpínlẹ̀ Kaduna lọ́wọ́lọ́wọ́ kò ṣe dáadáa lásìkò ìjọba wọn yìí, ó ṣeé ṣe kí àwọn méjèèjì pàdánù ipò wọn nínú ìbò ọdún 2027 tó ń bọ̀, nítorí pé ọ̀pọ̀ àwọn aráàlú ni kò ní dìbò fún wọn mọ́. Ṣá o, alága ẹgbẹ́ Àrẹwà yìí, Malam Ibrahim Musa Bishi, ti bu ẹnu àtẹ́ lu Bashir El-Rufai lórí ọ̀rọ̀ tó sọ nípa Tinubu, tó sì pe bàbá rẹ̀ Alhaji Nasir El-Rufai lẹ́jọ́ pé kó jáde síta láti wá gbé igbá òṣèlú lọ́dún 2027, kó sì díje fún ipò ààrẹ lórílẹ̀‐èdè yìí, kó wá wo nǹkan tó máa ṣẹlẹ̀ sí i lásìkò ìdìbò náà. Ó ní ṣe ni Tinubu máa fẹ̀yìn ẹ̀ janlẹ̀ níta gbangba tójú sì máa tì í nígbẹ̀yìn. Ẹgbẹ́ náà ni a mọ nǹkan tó ń ṣe Bashir El-Rufai tí í ṣe ọmọ Nasiru El-Rufai. Ó ń gbẹnu bàbá ẹ̀ sọ̀rọ̀ ni o. Bàbá rẹ̀ tó jẹ́ pé ìjọba ìpínlẹ̀ Kaduna ń bá a ṣẹjọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí lórí owó ńlá kan tí wọ́n fẹ̀sùn kàn pé ó kó jẹ. Owó náà pọ̀ gidi, kò sì mọ bó ṣe fẹ́ sọ̀rọ̀ náà sí, ló ṣe ń rán ọmọ ẹ̀ pé kó máa sọ ohun tójú ẹ̀ ò tó. Inú ń bí bàbá ẹ̀ pé ìjọba tó wà lóde yìí kò fún un nípò mínísítà, èyí ló ń ta lára. Àwọn aráàlú kọ̀ọ̀kan tí wọ́n mọ tìfun tẹ̀dọ̀ òṣèlú mọ̀ dáadáa pé Tinubu ti ń ṣètò gidi sílẹ̀ láàrin ìlú báyìí. Lára àwọn ètò náà ló ń fún àwọn èèyàn láǹfààní, tó sì ń fún òun náà ní ìwúrí láti máa tẹ̀síwájú sí i nínú ìṣàkóso ìjọba rẹ̀ báyìí. Fún ìdí èyí, a kò rí ìdí kan rárá láti dojú ìjà kọ ìjọba Tinubu lásìkò yìí, pàápàá jùlọ nígbà tá a mọ̀ pé ó ń ṣiṣẹ́ dáadáa lọ́wọ́ láàrin ìlú. A fẹ́ sọ fún Bashir El-Rufai pé àwọn aráàlú tó jẹ́ ojúlówó ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n máa dìbò wọn fún Tinubu bí àsìkò bá tó, nítorí tí wọ́n dá a mọ̀ pé akọ iṣẹ́ ni ààrẹ ń ṣe lórílẹ̀-èdè yìí lọ́wọ́lọ́wọ́. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé Online Television.